torí tí bá orí ẹ̀ mọ́gìrì ó máa túká ni. Mo ṣe kọ̀ yàyà orí burúkú yìí tó fi gbárí ayọ̀ mi for many years lọ́wọ́ mi nìyẹn. Mo wà gbọ́ pé wọ́n ní ọkọ cousin mi. And ìgbà yẹn wá ń kọ́. Ìlú dára. Kí ni ayé ò ṣe rí? Ó kìlọ̀ fún ẹ náà, mo ní kó má fẹ́ bọ̀bọ̀ ẹ̀. Ṣé ká ti ṣe sùúrù náà? To ga for nothing. Ọmọ ẹni tí ń ṣe. Má dúró gbogbo kan tí mo ṣe kò tó ẹ. Mo kí yín kú dédé àsìkò yìí nínú àsìkò yìí níbi gbogbo tí a bá ti láǹfààní láti wò mí. Àyìnkẹ́ Kújẹ́rẹ́ lórúkọ tèmi, ọmọ bíbí ni Wonderful Dayọ̀ Kújẹ́rẹ́. Mo dẹ̀ tún fi àǹfààní kí yín pé ẹ kú ìpalẹ̀mọ́ ọdún lágbára Ọlọ́run á bá wa láyọ̀. Níbo la wà á tún ti jáde, ẹ ti mọ̀ pé lórí amóhùnmáwòrán Orísun ibi tó lóríire bá ti ń yọ̀ ibẹ̀ lẹ ti máa bá wa làwa náà ti máa bá wa yọ̀ torí ẹ̀ ló ṣe ń dá fún wa lórí amóhùnmáwòrán Orísun. A wà níbi tí wọ́n ti ń ṣe ìfilọ́lẹ̀ eré My Spec ní sinimá My Spec láti ọwọ́ Abibat S. Ayinde. Abibat S. Ayinde ni wọ́n produce ẹ̀ tí Muyideen Ayinde tí wọ́n direct ẹ̀. Gbogbo ẹ̀yin tèmi nílé àwọn ọgọ́ lọ́kópa nínú eré My Spec. A rí Àdùnní Adé, a rí Kiki Bakare, a rí Ọláìdé Almoruf, a rí Abibat Muyideen Ayinde gangan fúnra ara rẹ̀ nínú eré yẹn àti àwọn bẹ́ẹ̀ lọ. Tábàdàn sọ̀rọ̀ My Spec, ta ni Spec yẹn? Ẹ ti mọ̀ pé eré yìí ó dá dúró lórí ọkọ àtìyàwó, ìbáṣepọ̀ ọkọ àtìyàwó lọ́kùnrin àti lóbìnrin. Ẹ mọ̀ púpọ̀ náà la ní Spec. Tẹ́ bá bẹ̀ mí sí Àyìnkẹ́ ta ni Spec yẹn? Mo láì kọkùnrin máa nírun gan. Kí lè máa fẹ́ràn nǹkan yẹn ṣeré. Mo láì kọkùnrin dúdú chocolate and caramel àti bẹ́ẹ̀ lọ àbí ẹ tún fẹ́ gan mi ní sọ fún yín mọ́ ẹ jẹ́ ń dá dúró síbẹ̀. Gbogbo olólùfẹ́ mi lẹ jẹ́ ká rìn ká tọ̀ ká wo bí ìfilọ́lẹ̀ eré My Spec bó ṣe lọ ní sinimá. Ẹ má yí kúrò lórí amóhùnmáwòrán Orísun, ẹ jẹ́ ká jọ jẹ múlẹ̀, ẹ má bá mi ká lọ. Olórí burúkú ẹ̀dá yẹn ṣé wọ́n nìkan mo manage ni every time wọ́n máa request fún every time ìwọ all the time ó fún yín sí tọ̀dọ̀ ẹni. A wá ṣe ìfilọ́lẹ̀ My Spec lénìí láti ọwọ́ gbogbo ẹbí Muyideen. Gbogbo ẹbí Muyideen. Àwa náà lẹbí Muyideen, àwa ẹbí Muyideen náà rí. My Spec kí lẹ rí sí My Spec? Ṣé ẹ mọ̀ pé gbogbo èèyàn ló máa ń ní nǹkan tó máa ń fantasize sí? Ẹlòmíà ní èèyàn tó ga ló ń like. Kò wá fẹ́ mọ̀ bóyá èèyàn tó ga tiẹ̀ eyín ẹ̀ dọ̀tí àbó ní kélẹ̀ kó ṣáà ti ga kò rí nǹkan kan mọ́. So nǹkan tó bá wù yàn téèyàn yàn láàyò òun ló ń pè ní My Spec. That is what I am craving for. Nǹkan tí inú mi máa ń dùn tí n bá rí nìyẹn. Ẹ̀kọ́ tó fẹ́ kọ́ wa because mi sí ń bẹ̀ so mo fẹ́ wò kí n wo nǹkan tó kọ́ wa kí n wo báwọn artist àti producer yẹn wọ́n ṣe ṣiṣẹ́ takuntakun nínú ẹ̀ torí ẹ̀ ni mo fi wá àti director tó mọ̀ pé ṣẹ́ takuntakun náà máa ṣe. Abibat S. Muyideen. Bẹ́ẹ̀ni àti Muyideen gangan. Àti Muyideen himself. Bẹ́ẹ̀ni gangan. You don't mean it. Mi ò rọ́ṣẹ̀, bọ̀bọ̀ yẹn good. Láti ìgbà tí mo ti ń bá ọkùnrin rìn, mi ò pàdé irú bọ̀bọ̀ yìí rí, kódà l'Amẹ́ríkà. A ṣèfilọ́lẹ̀ My Spec lénìí, èyí wù mí, ta ni Spec yín? Gbogbo èèyàn tó bá ti ṣe é rí. Ẹ má mú mi síbẹ̀ ẹ̀mí ò gbà, ẹ fún mi ní specific Spec. Ṣé gbogbo èèyàn lẹ́fẹ́ fẹ́ ni? Mi ní pọ̀ náà. Ṣé gbogbo èèyàn lẹ́fẹ́ fẹ́? Èèyàn tó bá ti dúdú tó ga bẹ́ẹ̀ ni. Singlet ẹ láì 6 packs. No mi fẹ́. Ẹ̀yin láìkí kọ́ máa yọkùn tí. No kọ́ máa yọkùn jù kán dẹ̀ máa. Ẹ ṣe wá fẹ́ ṣe tọ́ba ti yọkùn wọ́n ti ní 6 packs nìyẹn. Bóyá kán ní 6 packs. Kán dúdú. Kán dúdú. Ẹ láìkọ́ nírun gbàbí kó má sí rún. Kó yìí ṣe fẹ́rẹ́fẹ́. Ẹ sọ Yorùbá mo fẹ́ kẹ́ sọ báyìí orí Yorùbá lẹ́wà. Ọmọkùnrin tó ṣe rí mọ́yàn tó dẹ̀ níwà ọ̀sìn ìwà yẹn gangan òun lọ́ọ́ bá àwúrè so that's just it. Spec ẹntì tó ń fẹ̀ sẹ́yìn tó wá máa ń rẹ́rìn tó léjì bí àwọn mi ṣe rí ni. I like them conspicuous, I like them big, and I like them beautiful with kí ni máa pè ìrẹ̀lẹ̀ àti ọgbọ́n orí. Ṣé kí n pa ẹni? O bá sọ pé kí n gbé bọ̀ wá ní kú pa ẹ nígbà yẹn.
Àǹtí mi, àbúrò mi ti láì. Gbogbo cast yẹn ni mo nífẹ̀ẹ́ sí. Gbogbo cast pátápátá because ṣẹ́rí iṣẹ́ tó dùn bẹ̀rẹ̀ láti ibi casting. Tí director àbí casting director tó bá ti mọ appropriate person láti play a certain role to interpret it well. Ọmọ gbogbo àyè. Adunni Ade. Wonderful in that job. Olaide Almaroof. Wonderful in that job. Of course, my guy Kiki Bakari. Excellent. Ṣẹ́rámọ́ tí èyí ẹ̀ wà ń bẹ̀ yìí. Ọmọ ọ̀dá mi ó ti di àjẹ́ nínú iṣẹ́ yìí. Iṣẹ́ téèyàn bá ń ṣe regularly náà èèyàn máa ń di òṣàánú ẹ̀. I give it to her. Gbogbo wọn ni o, torí gbogbo wọn ni mo ti kí yín ṣẹ́rẹ́. Iṣẹ́ ṣọ́ọ̀pẹ́ ni máa ṣe ṣìnà. Ẹ má bínú. Ẹ lè máa sọ pé gbogbo èèyàn spec yín. Gbogbo wọn ni mo nífẹ̀ẹ́ sí, torí gbogbo wọn ni mo ti bá ṣeré rí. Bẹ́ẹ̀ ni. Gbogbo wọn lè fẹ́ rí. Bẹ́ẹ̀. Èmi àti ẹ̀ máa ní anything. It's absolutely impossible. You know what I want. And I must get it, even if it's just once. Àlá tí ò lè ṣẹ láéláé. Àwọn èkó tí ẹ jẹ́ bí ìyàwó mi. Mi ò lè bá rẹ̀ ní anything papọ̀ because you're too wild. Wild? You weren't calling me wild when you were expecting me. Di Muyideen, ẹ bá mi kí wọn. Muyideen yẹn sign. Èèyàn ńlá nìyẹn. Kọ́lọ́n kó má padà lẹ́yìn ẹ̀. Gbogbo nǹkan ọjọ́ táyé bá ń jáyé kọ́lọ́n má padà lẹ́yìn Muyideen yẹn sign. Ṣẹ́rí tó bá ń ṣiṣẹ́ ẹ mọ̀ kéèyàn máa gbàdúrà pé iṣẹ́ tó ń ṣe bó jẹ́ wọ́n sìn mo ti wà òkè irú iṣẹ́ alálùbáríkà bẹ́ẹ̀ la máa ń gbàdúrà ṣẹ́rí tó bá pè mí pé Sai Fashola o ẹni iṣẹ́ pẹ̀lú mi in fact kó kàn jẹ́ sí nǹkan mo ti wà òkè lágbára Ọlọ́run nípa fún wa báyìí torí ó máa ń ṣiṣẹ́ tó lọ́pọlọ. ṣẹ̀wọ̀n kọ́ ga mi wà kẹ́ ẹ tó pẹ́ lẹ́nu kinní báyìí à ń wò pé báwo mo ṣe pàdé lè bọ̀ láti ìgbà tọ́lọ́run ti ní kéèmí àti Muyideen Àṣàdé máa ṣe pọ̀ wàláhì mi ní any regret Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká ní ìyàwó wọn náà tọ́lọ́run dẹ̀ ní kó gbéṣẹ́ ìjáde ṣẹ̀mọ̀ nípa àwọn tó ń kọ script ní Africa not only in Nigeria lẹ́ni ọ̀gá ní Yamuda. olórí burúkú ẹ̀dá yẹn ṣé wọ́n nìkan mo manage ni every time all my request for every time ìwọ all the time ó fóyin sí tọ̀dọ̀ ẹni. Mo mọ̀ wípé ẹ̀yin náà wà bíbá ilé ni láti wá yẹ àwọn Muyideen sí fún ìfilọ́lẹ̀ ayẹyẹ My Spec. Sir, wọ́n sọ pé ìgbéyàwó ó kọjá My Spec. Kí ni ẹ lè bá wa sọ lórí ọ̀rọ̀ yẹn fún gbogbo ojú tó wò wá sà? Ok, ìgbéyàwó tó bẹ̀rẹ̀ ká sọ pé negotiation ìwọ wù mí èmi ń wọ̀ ẹ́ ibẹ̀ ni Spec ti bẹ̀rẹ̀ lẹ́yìn tí Spec jáde ó kù àjọṣepọ̀ lẹ́yìn tá a wúnra wa lójú ìwà àti ìṣe àtàwọn nǹkan míì náà ó papọ̀ ńbẹ̀ kígbéyàwó tó dúró déédéé lẹ́yìn tá a bá dára wa mọ̀ tá a jẹ́ Spec ara wa ok ó wá kù kí làwọn ìṣe tó máa mọ́jọ́ ìgbéyàwó pẹ́ torí mo máa ń sábà sọ pé marriage ìfẹ́ nìkan kọ́ ló ní níta nídìí inú marriage pọ̀ ju ìfẹ́ nìkan lọ torí pé ìfẹ́ máa parẹ́ ó máa wá kù àwọn nǹkan kan àwọn kinní yẹn la máa wò mọ́ra wa lára nígbà tí ìfẹ́ bá parẹ́ nínú ẹ̀ ní ìwà nínú ẹ̀ ní sùúrù nínú ẹ̀ ní ẹwà nígbà míì èèyàn ní fẹ́ fọkọ ẹ̀ lẹ̀ torí kọ́kọ́ ẹ̀ hands. My Spec ẹ tẹ̀ jẹ́ ká wo ọdún oṣù mélòó lẹ fi po My Spec pọ̀ torí pé mo mọ̀ pé ẹ̀yin lẹ direct ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ẹni tó produce ẹ̀ náà tilétilé náà ni ọdún mélòó lẹ fi pò pọ̀. Yeah, My Spec jẹ́ ìtàn kan gbòógì tí Ọlọ́run jẹ́ kí ìyàwó mi ní ìmísí ẹ̀ nípa pé tá bá ń sọ̀rọ̀ nípa àwọn ìpèníjà tó máa ń wà nínú ilé a lè sọ tán oríṣiríṣi ìpèníjà ló wà nǹkan tó ní ṣe pẹ̀lú marriages so ìkan nínú ẹ̀ la kàn pick My Spec èyí wù mí tó túmọ̀ sí pé èyí tó wù mí kò wọ́ èyí tó wù wọ́ kò wù mí so èyí wù mí yẹn ǹjẹ́ a nílò èyí wù mí ká tó máa yàn nínú ìgbéyàwó ǹjẹ́ a nílò pé ok mo gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní fojú dá pé these are the kind of Spec tèmi fẹ́ ok ǹjẹ́ kéèyàn máa choose Spec ǹjẹ́ ó tiẹ̀ ní í ṣe pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ nínú ìgbéyàwó àbí wípé kéèyàn wò ó pé kólúwa kó yàn fún wa
kó ló wá fún wa ní egungun ìhà wa. so tó bá tẹ̀ wá jẹ́ wípé kò kì í ṣe spec èèyàn náà ni tó bá ti jẹ́ pé olúwa ló yàn kéèyàn ṣe. bẹ́ẹ̀ni. Calling me wild when you went 10 rounds. You weren't calling me wild when you were enjoying yourself. Ó fi oyin ó fi tọ́ mi lẹ́nu wò ó wá fẹ́ jàgbá lójijì kò possible. a ti rìn a ti tọ́ ìfilọ́lẹ̀ eré My Spec ní sinimá ẹ ti gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn sọ lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ̀yin náà dẹ̀ ti gbọ́ pàápàá jùlọ lẹ́nu Abibat Muyideen ìyẹn ni tó produce eré wípé ká máa sọ pé My Spec bẹ́ẹ̀ mi ṣe ń sọ pé okay mo fẹ́ kọ́kùnrin mi dúdú ẹni tí ń bá spec mi kó nírùngbọ̀n kẹ́yìn ojú ẹ̀ funfun gbòòwò bí òun wọ́n ní ó kọjá ó lọ fà gan ju pé okay ó fẹ́ kọ́kọ́ ẹni 6 pack ó fẹ́ kí ẹni tó fẹ́ spec ẹ kó lẹ́yìn kó níwájú ó ní ó kọjá bẹ́ẹ̀ ìdí tí wọn náà ṣe máa túyáyá tó ṣe máa túyáyá kó sọ fọ́rẹ́ ẹ kọ́rẹ́ ẹ kó sọ fún kóun náà sọ fọ́rẹ́ ẹ kọ́rẹ́ ọ̀rẹ́ ẹ tún sọ fọ́rẹ́ ẹ kẹ́ pé ẹbí kẹ́ para kẹ́ wá wo My Spec tí ó bá ti jáde sí sinimá eré tí ẹ máa fi kẹ́kọ̀ọ́ tínú yín máa dùn táyọ̀ yín máa kú ni kò sí eré àwọn Muyideen tẹ́yìn náà mọ̀ wípé kò kí ń sí ẹ̀kọ́ ń bẹ̀ ẹ túyáyá kí ẹ wá wo eré My Spec ká ní jù báyìí lọ gbogbo ẹ̀rọ olólùfẹ́ mi nílé ẹ darapọ̀ mọ́ ní gbogbo orí social media platform mi pátápátá lórí TikTok àtàyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ́ Twitter tá a mọ̀ láyé àtijọ́ tó ń jẹ́ X nsìn àti Tósìn Kújọrẹ́ lórí IG àtàyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ́ ẹ like page mi lórí Facebook Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ́ ká tún fi ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ Àyìnkẹ́ Kújọrẹ́ lórúkọ tèmi ọmọbìnrin wonderful Dayọ̀ Kújọrẹ́ ó dàbọ̀. torí bá bá orí ẹ̀ mọ́gìrì ó máa túká ni ó ṣe fọyọ̀ ya orí burúkú yìí tó fi gbárí ayọ̀ mi for many years lọ́wọ́ mi nìyẹn. mo wà gbọ́ pé wọ́n ní ọkọ cousin mi. And ìgbà yẹn wá ń kọ́. ìlú dára. kí ni ayé ò ṣe rí. ó kìlọ̀ fún ẹ náà mo ní kó má fẹ́ bọ̀bọ̀ yìí. kí náà ṣe sùúrù náà. tó ga for nothing ni òun ẹni tí ń ṣe. má dúró gbogbo kan tí mo ṣe kò tó ẹ.